A kú dédé àsìkò yìí, ìgbà yóò tù wá lára, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ keje nínú oṣù kínní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà wá, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti fọwọ́ sí ìgbésẹ̀ kan lórí àwọn ohun tí àwọn ológun, àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n yóò máa gbà lẹ́yìn ìfẹ̀yìntì tí í ṣe ọdún márùndínlógójì lẹ́nu iṣẹ́ ọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ̀rọ̀ náà, ó ní ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó ní àsìkò ìgbádùn, wípé àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò gbogbo pàápàá jù àwọn ológun, látorí ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ yìí, ọ̀gá àgbà yányán fún àwọn ikọ̀ jagunjagun òfurufú, ọ̀gá àgbà yányán fún ikọ̀ jagunjagun ojú omi àti tilẹ̀. Ó ní àwọn mẹ́rin wọ̀nyí ni wọ́n nílò ìgbé ayé ìrọ̀rùn lẹ́yìn tí wọ́n bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba, èyí tó sì jẹ́ wípé àwọn ohun gbà má bínú èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn kékeré èyí tí wọ́n yóò máa gbà ní gẹ́rẹ́ tí wọ́n bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Òun ni ààrẹ Tinubu ló ti buwọ́lù báyìí, tó sì ka gbogbo rẹ̀ sí inú ìwé ìròyìn èyí tó fi léde láwọn ojúmọ́ ilẹ̀ wa, tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ti bẹ̀rẹ̀ sí ní rè lónírànràn tí wọ́n sì ń kọ eléyìí tó kọ sí oníkálukú wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, owó àkọ́kọ́ tí wọ́n yà kalẹ̀ ní $20,000 $20,000 ní owó àkọ́kọ́. Bákan náà, ọkọ̀ akọ́tàmì tàbí Agbontanu èyí tí wọ́n pè ní SUV bulletproof, wọ́n ní èyí ó di méjì. Bákan náà ni ààrẹ Tinubu tún sọ wípé wọn yóò ní àǹfààní láti lọ ilẹ̀ òkèrè fún ìtọ́jú ara tí eléyìí ti ààrẹ Tinubu èyí tó tẹ̀síwájú tó ní àwọn igun mẹ́rin wọ̀nyí tí wọ́n kà kalẹ̀ náà yóò tún ní àǹfààní sí dẹ́rẹ́bà mẹ́ta eléyìí tí ilé-iṣẹ́ ológun ẹ̀ka ibi wọ́n bá wà tí wọ́n bá fún oníkálukú wọn, èyí tó ṣe wípé ènìyàn kan yóò ní awakọ̀ mẹ́ta. Bákan náà, olùdámọ̀ràn pàtàkì tàbí olùrànlọ́wọ́ pàtàkì èyí tí wọ́n pè ní personal assistance tàbí special assistance. Bákan náà ni ààrẹ Tinubu tún fi lé wípé wọn yóò ní àwọn ènìyàn tí yóò máa bá wọn dáná, bá wọn ṣiṣẹ́ nínú ilé gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ lẹ́yìn tí wọ́n bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde, tó sì sọ wípé yóò bẹ̀rẹ̀ nítorí wípé àṣẹ lọ́ba pa, ọba kì í dàbàá. Ó ní báyìí àwọn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀yìntì láwọn ọ̀gá ológun wọ̀nyí ni ó bẹ̀rẹ̀ sí ní máa ní àǹfààní sí ohun tí wọ́n kà sílẹ̀ yìí. Àwọn tí wọ́n jẹ́ aṣòfin ní ìpínlẹ̀ Èkó, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà ni wọ́n ti fọwọ́ sí ètò ìṣúná owó àbá eléyìí tí owó náà lọ bí tírílíọ̀nù 3.4 owó náírà lẹ́wà 3.4 million naira gẹ́gẹ́ bí owó ìṣúná èyí tí wọ́n yóò lò fún ọdún 2025 èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé lẹ́yìn àyẹ̀wò ọ̀fínkínítò èyí tí wọ́n ṣe pàápàá jù látọwọ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí àbá ìṣúná owó àti ọ̀nà tá à ń gbà náwó ní ìpínlẹ̀ Èkó nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà, lẹ́yìn ọ̀fínkínítò fífi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ìtẹ́pẹpẹ owó ọ̀hún eléyìí tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú èyí tó tẹ́pẹpẹ rẹ̀ ní ọjọ́ 21 nínú oṣù kọkànlá ọdún 2024 níwájú àwọn aṣòfin eléyìí tí wọ́n ní àwọn ti ṣiṣẹ́, àwọn sì ti rí dáadáa ohun gbogbo tó nílò àtúnṣe àti àfikún tòun ti àyọkúrò ni wọ́n ti yọ kúrò kó tó di pé agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó
Mudashiru Obasa àti àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀. Alága ìgbìmọ̀ ọ̀hún eyín Sahad Olúmọ tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìgbìmọ̀ èyí tí wọ́n jẹ lábọ̀ wípé ní báyìí àwọn ti rí ohun gbogbo sì ti wà ní ètò sí ohun tí wọ́n kà. Wọ́n ní àwọn lè buwọ́lù bẹ́ẹ̀ sì ni kí wọ́n tarí ẹ̀dà ìwé náà padà lọ sí ọ̀dọ̀ gómìnà èyí tí ṣe Sanwó-Olú láti buwọ́lù kí owó bẹ̀rẹ̀ sí ní máa jáde nítorí tìkẹ́tìkẹ́ ńrọ̀tí fún níná ìpínlẹ̀ Èkó tí owó náà lọ 3.4 trillion naira owó orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé yóò bá bọ̀ wọ́n ní alára ní gbéra rẹ̀ ga. Ní báyìí ẹgbẹ́ òṣèlú PDP ti ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ tí ò lé ní torí ohun tí ò lè kò wá ọ̀bẹ. Wọ́n ní àwọn gangan ní mẹ̀sáyà eléyìí tọ́lọ́run yóò lò tí ó bá fi lọ́dún 2027 láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn àjàgà eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sí láti bí ọdún 16 sẹ́yìn báyìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ẹgbẹ́ òṣèlú PDP èyí tó sọ̀rọ̀ náà sọ wípé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n ṣe ìpàdé tòun ti níbi àbẹ̀wò kan ni wọ́n ti ṣe ìlérí wípé nínú ètò ìbò gbogbogbò ọdún 2027 ẹgbẹ́ òṣèlú PDP yóò túbọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà sí láwọn ìpínlẹ̀ èyí tí ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n yóò ṣe ètò ìbò lọ́dún náà. Bákan náà wọ́n yóò gba ipò ààrẹ kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tí ẹgbẹ́ òṣèlú PDP yóò sì máa ṣe ìṣàkóso rẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú PDP èyí tí wọ́n sọ ọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ṣe lẹ́ńbẹ̀hùn sí gómìnà ìpínlẹ̀ Bayelsa Sẹ́nẹ́tọ̀ Dóyèdírì nínú ilé rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òpókùmà ní ìpínlẹ̀ Bayelsa. Níbi ọ̀rọ̀ ìtakùrọ̀sọ kan ni wọ́n ti ní olójú òní lajúlẹ̀ kí tàlùpọ̀ kò wọ́. Wọ́n ní bí nǹkan ti ń lọ yìí púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti padà fi ìgbàgbọ́ sí ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú PDP wípé àwọn nìkan lẹgbẹ́ òṣèlú tó dúró lẹ̀ dáadáa tó gba gbásùn lọ́yẹ́ tó lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àjàgà ọ̀wọ́n gógó gbogbo nǹkan àti ìnira èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ ọ̀kan nínú àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà náà tó ṣe lẹ́ńbẹ̀hùn sí gómìnà ìpínlẹ̀ Bayelsa Dírì eyín ọ̀gbẹ́ni Ahmed Yayare òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn ní gẹ́rẹ́ lẹ́yìn àbẹ̀wò tí wọ́n ṣe. Yayare ni àwọn ò lè lajúlẹ̀ kí tàlùpọ̀ kò wọ̀. Wọ́n ní gbogbo wọn lọ́mọ bí nǹkan ti rí o láyé ètò ìṣèjọba PDP lọ́dún náà lọ́hùn-ún, ṣùgbọ́n lásìkò yìí ara ni olówó bẹ́ẹ̀ lára ni mẹ̀kúnnù àti àwọn tó kù díẹ̀ fún kàtó láwùjọ. Wọ́n ní gbogbo nǹkan ni ò lọ bá a ti kọ̀wé rẹ̀ mọ́ èyí tó sì fa ọ̀pọ̀lọpọ̀ ìkíyà àti àwọn ìwà búburú kó tún wọ́pọ̀ sí láàrin àwọn ènìyàn tó fi mọ́ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Yàyàrè wa ni àwọn ti ṣetán o lọ́dún 2027 ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ní ẹgbẹ́ òṣèlú PDP yóò jágbà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yóò sì gba ipò ààrẹ kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 gẹ́gẹ́ bí àwọn ọmọ Nàìjíríà náà ṣe tán báyìí láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n lè rí Nàìjíríà gbà kúrò lọ́wọ́ ìnira àti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí Yàyàrè bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Ondo, gómìnà ìpínlẹ̀ Ondo eyín Lucky Ayédàtiwà Ohun mà ló ti kéde kónílé-ó-gbélé o nílùú Ọ̀wọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo látàrí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan èyí tí wọ́n ló wáyé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé nínú ọ̀sẹ̀ yìí tí í ṣe inú oṣù kínní ọdún 2025 yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti jẹ lábọ̀ oṣojú mi kòró kan tó fi ọ̀rọ̀ ọ̀hún fáwọn akọ̀ròyìn sọ wípé òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn nítorí kẹ̀kẹ́kẹ́ù èyí tó jẹ́ wípé ó kéré tán èèyàn 4 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Wọ́n ní ìròyìn tó bani jẹ́ jù ní ìyá kan arábìnrin kan tòun ti ọmọ rẹ̀ èyí tí wọ́n ní àṣìta ìbọn ó bà táwọn méjèèjì tí wọ́n sì jọlọ́run bá nípè nígbà tí àwọn méjì yòókù jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n ń jà èyí tí wọ́n sì yìnbọn fún ara wọn tí wọ́n fi ń lọ 4 èyí tí wọ́n ti ní àwọn èèyàn ọ̀hún ni wọ́n ti gbé pamọ́ sí ilé ìgbókùpamọ́sí o.
alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo arábìnrin Olúwafúnmiláyọ̀ Ọdúnlámì èyí tó jẹ́ lábọ̀ fún àwọn akọ̀ròyìn ní àwọn ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́bẹ̀ àlàáfíà sì ti padà sí àwọn agbègbè ọ̀hún. Bákan náà àwọn ẹ̀ṣọ́ aláàbò náà wọ́n dúró wámúwámú o láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n wá ní gbogbo àwọn èèyàn ọ̀hún tó lọ́wọ́ o níbi ìwà búburú náà ni wọn yóò fi ọwọ́ òfin mú. Oṣojú mi kò ró ọ̀hún tó wá fi parí ọ̀rọ̀ rẹ̀ wípé inú àwọn dùn wípé kì í ṣe àsìkò tí àwọn ọmọléèwé ń bẹ níléèwé níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n ní kì í ṣe èyí tá à ń sọ yìí láàbá máa sọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Awon fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Awon International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá Ìyábọ̀ Òjó òun mà ló ti kí ìkábámọ̀ bẹnu wípé wọ́n ní òun ṣetán báyìí ó dápọn o. Ó ní àbámọ̀ òun lórí pé òun dá sí ọ̀rọ̀ olóògbé Ìlérí Olúwa eléyìí tí gbogbo wa mọ̀ sí Mohbad lórí ikú ọ̀dọ́kùnrin òǹkọrin tàkasùfé náà èyí tó kù. Ó ní ìgbànújẹ́ ọkàn gbà ló jẹ́ fóun wípé òun dá sí ọ̀rọ̀ ọ̀hún látàrí èyí tí àwọn mọ̀lẹ́bí olóògbé Mohbad ọ̀hún tí wọ́n wò àti ẹ̀ka ètò ìdájọ́ tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá lórí àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe lórí ikú olóògbé náà kí wọ́n lè mọ̀ pàtó ikú tó pa ò lẹ́yìn awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ èyí tó ń jáde lẹ́yìn ikú Mohbad. Ó ní ikú tó sì pa Mohbad ọ̀hún èyí tó mú ìfura dání ló mú òun láti dá sí wípé kí wọ́n lè rí òkodo ọ̀rọ̀ kí ẹlẹ́ṣẹ̀ kó lè jẹ ìyà rẹ̀ lábẹ́ òfin èyí tó jẹ́ wípé dídásí tóun dá sí ọ̀hún òtún ọ̀tí ìpadà yanjú ọ̀rọ̀ náà síbi tó lápẹ̀rẹ̀ ló mú ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn fún òun èyí tó jẹ́ wípé lọ́wọ́ yìí ó ní òun kábàámọ̀ wípé òun dá sí ọ̀rọ̀ ikú Mohbad. Ìyábọ̀ Òjó èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan tí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ èyí tó ń ṣe lórí ayélujára eyín Báyọ̀ arábìnrin eyín ọ̀ká eléyìí tó ṣe ètò náà níbi tó ti gbé Ìyábọ̀ Òjó wá láti wá ṣàlàyé lórí ọ̀rọ̀ ikú Mohbad èyí tó sì jẹ́ wípé arábìnrin ọ̀hún Bíọ́lá Báyọ̀ tí gbogbo wọn mọ̀ sí eyín ọ̀ká ó mà sọ tó ń ti béèrè wípé kí ni ọjọ́ àbámọ̀ rẹ̀ èyí tó sì mú Ìyábọ̀ Òjó sọ ọjọ́ àbámọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù kẹsàn-án tí ṣe ọjọ́ 12 ọdún 2023 ni Mohbad fayélẹ̀ tí wọ́n sì sìn ní ọjọ́ kejì kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún tún búrẹ́kẹ́ sí ètí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tú òkú rẹ̀ wú fún àyẹ̀wò ikú tó pa ò ní ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹsàn-án ọdún 2023 bákan náà. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ni pẹ̀lú bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe ń ṣe yìí fi hàn wípé àti mọ̀lẹ́bí àti iléeṣẹ́ ọlọ́pàá tó fi mẹ́ka ètò ìdájọ́ gbogbo wọn pátá ni wọ́n ti kùnà láti ṣe òtítọ́ lórí ikú Mohbad. Ó ní àbámọ̀ àbámáṣe ni ò bá ti jẹ́ fóun ká lóun ò dá sí di wákàtí àti ọ̀wọ̀ yìí tí ìròyìn fi ń kóra jọ. Ìyábọ̀ Òjó ni wọn ò tí ì sin òkú Mohbad, ó wà níbi tí wọ́n gbé sí báyìí lórí àyẹ̀wò. Olóhun tó mú òun láti kábàámọ̀ nù wípé wọn ò jẹ́ kí òkú ọmọ òun kórè wàlàṣà láti lọ rèé fi orílẹ̀ nǹkan kọ́mọ òun kó sì lè kúkú èyí tó dáa kó sùn rè lọ́rùn lẹ́yìn ikú rẹ̀.
tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá yóò tù wá lára lágbára Ọlọ́run. Fúnmi Adénúgà lẹni tó mú ìràn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.